Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ta ló ní kó fi olóyè Sunday Igboho lẹ̀? Ta ló ní kó fi olóyè Sunday Igboho? Babaládọjà, ta ló rán yín níṣẹ́? Iṣẹ́ tẹ lọ jẹ́ yẹn pé kó fi olóyè Sunday Igboho, ta ló rán yín níṣẹ́ yẹn? Ẹ gbọ́ wíníwíní lẹ́nu mi lẹ́nu. Mo sì ń bọ̀, àbọ̀ abá lọ̀rọ̀ yín, àbọ̀ abá. Ṣé rí kí ló fà tí mo fi sọ ọ̀rọ̀ yìí ni pé ṣé rí nínú odù Ifá, nínú Ifá ọ̀rọ̀ Ọ̀rúnmìlà sọ àwọn àsọtẹ́lẹ̀ kan, ó ti sọ nínú àwọn Ifá. Ṣé ń gbọ́ mi? Àwọn àsọtẹ́lẹ̀ tí Ọ̀rúnmìlà sọ ó pọ̀. Nínú Ifá tí mo lára àwọn àsọtẹ́lẹ̀ tí mo fẹ́ sọ yìí, àwọn Ifá kan wà tó máa ń pè ní ẹ̀wọ́, àwọn babaláwo ni Ifá tí mo sọ yìí ló lè yé. Ẹ̀wọ́ yẹn mí ni àwọn Ifá yẹn tó yẹ pé Ifá tó yẹ pé tó máa bẹ̀rẹ̀ sí ní kì, Ifá tó máa ń gùn gan, ó máa ń gùn pé mi wà 5 minutes, mi wà 10 minutes, mi wà 15 minutes, tọ́sí màmá kì lọ. Àmọ́ torí pé kò sí time ni mo kàn yẹ sọ kókó ohun tí àsọtẹ́lẹ̀ tí Ọ̀rúnmìlà sọ. Ṣé rí kí ni àwọn àsọtẹ́lẹ̀ tí Ọ̀rúnmìlà sọ ni pé Ọ̀rúnmìlà sọ yìí pé ó ní àwọn nǹkan mẹ́jọ kan wà nílé ayé yìí tó jẹ́ kókó nílé ayé tá wà yìí. Ipe nínú nǹkan mẹ́jọ yẹn, ipe àwọn nǹkan mẹ́jọ yẹn pé tó bá yá àwọn nǹkan mẹ́rin ó máa ṣẹ́kù sílé ayé, mẹ́rin ó máa padà sí àjùlé ọ̀run. Kí ni wọ́n wá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà pé kí ni àwọn nǹkan mẹ́jọ ọ̀hún? Ọ̀rúnmìlà wá sọ pé ó ní àkọ́kọ́, ó ní iṣẹ́, ó ní ẹ̀kejì, ó ní èrè, ó ní ẹ̀kẹta, ó ní òun ni owó, ẹ̀kẹrin, ó lóun ni iyì, ó ní ẹ̀karùn-ún, ó lóun ni ọba, ó ní ẹ̀kẹfà, ó lóun ni àṣẹ, ó ní ẹ̀keje, ó lóun ni ògùn, ẹ̀kẹjọ, ó lóun ni kásàkójẹ́. Ṣé ń gbọ́ mi? Wọ́n wá ń béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà pé ó dá mẹ́rin wo ló fẹ́ ṣẹ́kù sílé ayé, mẹ́rin wo ló fẹ́ padà sí àjùlé ọ̀run? Ọ̀rúnmìlà wá sọ wípé ó ní iṣẹ́ máa wà, ó ní èrè kò ní sí mọ́, èrè máa padà sájùlé ọ̀run. Wọ́n wá ń béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà pé ó kù mẹ́fà. Wọ́n sọ wá ní pé nínú mẹ́fà tó kù yẹn, èwo ló tún máa wà nílé ayé, èwo ló tún máa padà? Ọ̀rúnmìlà wá sọ pé ó ní owó ó máa wà nílé ayé, ó ní kò ní sí iyì ń bẹ mọ́, pé iyì ó máa padà sí àjùlé ọ̀run. Òun ló fi jẹ́ pé owó wà ní ayé ta wà yìí sìn, kò sí iyì ń bẹ mọ́, owó ta ní kò ní value. Wọ́n tún wá ń béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà pé ó kù mẹ́rin, ipe èwo ló tún máa tún ṣẹ́kù sílé ayé, èwo ló tún máa padà? Ọ̀rúnmìlà wá sọ pé ó ní ọba máa wà nílé ayé, ó ní ṣùgbọ́n kò ní sí àṣẹ mọ́ lẹ́nu ọba, ipe àṣẹ máa padà sí àjùlé ọ̀run. Òun ló fi jẹ́ pé nísìnyí tá wà yìí, láyé ìsìn tá wà yìí, ọba wà ní, ṣùgbọ́n kò sí àṣẹ lẹ́nu àwọn ọba wa nítorí pé wọ́n ti ta ráìtì wọn. Kò sí ọba ò ní àṣẹ lẹ́nu mọ́. Wọ́n wá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà pé ó tún wá kù méjì, pé èwo ló tún máa wà nílé ayé, èwo ló máa padà sí àjùlé ọ̀run? Ọ̀rúnmìlà wá sọ fún wọn pé ó ní ògùn máa wà nílé ayé, ṣùgbọ́n kásàkójẹ́ kò ní sí mọ́, pé kásàkójẹ́ ó máa padà sájùlé ọ̀run. Tá bá dẹ̀ wo àsìkò tá wà yìí sìn, ọ̀pọ̀ oògùn táwọn èèyàn ṣe sìn kò jẹ́ mọ́ bó ṣe ń jẹ́ bí ti tẹ́lẹ̀, nítorí pé àkọ́kọ́ ibi tí àwọn nǹkan yẹn tó ti máa tí ìyẹn ti wọ́ wá lélẹ́yìí. Ẹlòmíì á fẹ́ jíwèé oògùn fún ẹ, nínú oògùn tẹ́lòmíì máa jíwèé fún ẹ kò ní jíwèé pé fún ẹ. Bí ó ṣe rí jíwèé oògùn yẹn pé tí wọ́n bá lọ ṣoògùn yẹn lójú mission ti wọ ìwọ ń ṣoògùn lójú ara ẹni, wà wá rí pé ó ṣe nǹkan yẹn kò rí bó ṣe yẹ kó rí. Mí ìwà pé oògùn yẹn dẹ̀ ni ò pé. Ẹlòmíì wọ́n tún jíwèé oògùn fún, oògùn yẹn máa pé ṣùgbọ́n eléwé ọmọ ló máa ba yí ẹ̀jẹ̀, eléwé ọmọ ló máa gbé àwọn fẹ́ẹ̀kì nǹkan ẹ̀mí ló máa gbélé lọ́wọ́. Òun á lọ máa rò pé bóyá òun ṣe oògùn lójú ara òun, kò dẹ̀ nímọ̀ pé fẹ́ẹ̀kì oògùn ni òun ṣe. Tọ̀gbàdìtẹ́ tó bá máa sa nǹkan yẹn ò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ nínú àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Ọ̀rúnmìlà yìí ni pé ibi ọba àti àṣẹ yẹn gangan ni mo fẹ́ lò. Nítorí pé nowadays tá wà láyé ìsìn yìí, ọba kan wà ní kò sí àṣẹ. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ̀yin ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin olóyè Sunday Igboho tí wọ́n fi gbé wọn tẹ̀lé kúrò lórí wọn yẹn. Òun ni wípé ṣebí olóyè Sunday Igboho ti ń rin ìrìn àjò yẹn tipẹ́tipẹ́ lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá. Ọ̀dọ̀ ọba wo ni olóyè Sunday Igboho òde nílẹ̀ Yorùbá yìí? Ó dọ́dọ̀ Alára, ó dọ́dọ̀ Ajérò, ó dọ́dọ̀ Ọ̀rọ̀gún Ilélà, ó dọ́dọ̀ Olúgbọ́n, ó dọ́dọ̀ Àrẹ̀sà, ó dọ́dọ̀ Àgbè, ó dọ́dọ̀ Àlùkò. At the end of the day kọ̀ náà ni gbogbo ẹ̀. Bàbá wa Ládọjà Olúbàdàn, kábíyèsí bàbá, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Bàbá pẹ̀lú àlàáfíà ara àti ẹ̀mí gígùn lè máa fi lo ipò yẹn. Bàbá yẹn ló ṣẹ̀ṣẹ̀ yọ kúrò nínú wàhálà tí olóyè Sunday Igboho ń fèsì látijọ́ yìí. Kí ni wọ́n fẹ́ fàyọ ni wípé ṣé rí gbogbo nǹkan tí olóyè Sunday Igboho tí wọ́n ṣe yẹn, tí wọ́n fi yọ nǹkan yẹn kúrò lórí ọrùn wọn yẹn, tí wọ́n fi gbé wọn tẹ̀lé kúrò lórí ní ọrùn wọn yẹn, kì í ṣe ipò ọba tí Ládọjà wà ni wọ́n fi rí ipò yẹn, wọ́n fi rọ́rọ̀ yẹn yanjú o. Kì í ṣe ipò ọba o. Ipò ọlá wípé bàbá yẹn jẹ́ olóṣèlú, ipò
ipò agbára òṣèlú pé mo ti ṣe òṣèlú rí, olóṣèlú ni mí, ni bàbá yẹn ló fi yọ àjàgà yẹn kúrò lọ́rùn olóyè Sunday Igboho. Kì í ṣe ipò ọba o. Kí ni wọ́n fẹ́ fàyọ sí ni pé ṣe rí tá bá fẹ́ kí ìdàgbàsókè kó bá ìlú, ẹ má jẹ́ ká tanra wa. Tá bá fẹ́ kí ìdàgbàsókè kó bá ìlú, ẹ má jẹ́ ká tanra wa, àfi tá bá ń tanra wa lókù, torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa korò létí àwọn èèyàn. Olóòótọ́ ìlú dẹ̀rẹ̀ òun nìkan ìlú. Ṣe rí ayé yìí sìn ó ti di ayé politics. Òṣèlú lọ́dẹ̀ fi ń ṣe nǹkan sìn. Òṣèlú lọ́dẹ̀ fi ń tó nǹkan sìn. Bọ́n fẹ́ jẹ ìmáàmù mọ́ṣáláṣí, òṣèlú náà ló máa fi ṣe ń bẹ̀. Bọ́n fẹ́ jẹ nǹkan kan, bọ́n fẹ́ jẹ olórí àdúgbò kan, òṣèlú náà ló máa ti bọ̀. Bọ́n fẹ́ jẹ ọba náà sìn, òṣèlú náà ni. Ṣé understand? So ẹ má kí ni àwa ń tọrọ wa fún, ẹ jẹ́ ká kúkú máa lo àwọn tó bá fẹ́ jẹ́ pé bóyá tó máa fi jẹ ọba nílẹ̀ Yorùbá yìí, kí wọ́n kúkú káńsù gbogbo àwọn èèyàn tó gbogbo èyí tó bá ti ń jẹ́ ipe bóyá ìdílé ọba ló ti wá àbí nǹkankan, kí wọ́n kúkú káńsù ẹ̀ torí pé kò sí kókó wọn. Wọ́n kúkú máa mú olóṣèlú ẹni tó bá ti ṣe òṣèlú rí tó dẹ̀ lẹ́nu dáadáa kó fún máa jọba nílẹ̀ Yorùbá. Ẹ rí pé ìdàgbàsókè ó máa bá ìlú, nítorí pé olóṣèlú ẹni tó ti ṣe òṣèlú rí, ṣe understand, ẹni tó ti ṣe òṣèlú yálà kó jẹ́ pé bóyá house of rep ló ṣe àbí senator ló ṣe àbí governor ló ṣe, tó ti ṣe òṣèlú rí, tó bá mú wá sí orí àpèrè ọba ipe kó wá jẹ ọba, ṣe rí bó ṣe máa tò ìlú ó máa yàtọ̀. Ṣé gbọ́n ó máa mú ìdàgbàsókè bá ìlú. Kódà àwọn connection kan nú àtúmọ̀ àwà táwọn èèyàn tí ẹlòmíì tó ti rora ìpín, ẹlòmíì tó jáde tó kàwé tó yẹ pé kò ní connection láti fi ríṣẹ́, á lọ bá ọba yẹn á lọ sunkún sí lọ́rùn pé ọmọ ìlú yìí náà lòun jẹ́. So àǹfààní yẹn ó máa wà fún ẹni tó kàwé yẹn tí ò ríṣẹ́ yẹn, ó máa rí connection kan láti ara ọba yẹn. Ó lè jẹ́ pé lẹ́tà lásán lọ́kàn máa nu ní lọ́ba yẹn máa fún, nítorí pé ọba yẹn ó ti mọ gbogbo èèyàn, kò sẹ́ni tí ó mọ̀ lókè, ó dẹ̀ tún máa lẹ́nu lókè. Ṣé understand? Ó kàn máa fún lẹ́tà, ló dẹ̀ lè jẹ́ pé fóònù lásán ló kàn máa mú, lọ́kàn máa pe ẹni bá pé dákun èèyàn mi kan ó ń wá iṣẹ́ bọ̀ lọ́dọ̀ ẹ, ìwé kíní kan báyìí, ẹni yẹn á dẹ̀ lọ iṣẹ́ successfully. Ẹlòmíì connection ló fà á tí certificate ẹ̀ tóun àti certificate ẹ̀ tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí nínú ilé. But àwọn ọba yìí tẹkàn lọ mú wá láti ìlú òyìnbó, tẹkàn lọ mú gbogbo wọn wáyìí, tọkàn tí wọn ṣòṣèlú rí, tọkàn jókòó yìí, kí ni aráàlú ń benefit látara wọn? Ìbéèrè mi nìyẹn. Kí ni aráàlú ń benefit látara wọn? Torí pé àwọn kan máa sọ pé bóyá anaconda ó fẹ́ dojú àṣà àti ìṣe àwọn bàbá wa, ó fẹ́ dojú ẹ̀rù. Ọ̀rọ̀ pé mo fẹ́ dojú ẹ̀rù kọ́, àwọn bàbá wa gan tó jẹ́ ọba tó ti wàjà, àwọn gan ti dojú àṣà àti ìṣe wa gan rú. Wọ́n ti ta right wọn, ẹ̀tọ́ wọn wọ́n ti ta. So kí làwọn àtọ̀ra wa fún? So ẹ jẹ́ ká bí báyé bá ṣe ń lajú sí, kí báyé bá ṣe ń yí, ká máa bá ìgbà yí bẹ̀. So ti yé, ẹ jẹ́ ká máa bá ìgbà yí bẹ̀. Ẹ̀yin ẹwọ́rù bàbá Ládọjà sìn, ẹwọ́rù bàbá ọba Olúbàdàn Ládọjà, ẹwọ́rù bàbá yẹn sìn. Bí bàbá lẹ́nu ìgbà tí bàbá yẹn yìí dé orí àpèrè sìn, orí àpèrè ọba sìn, mo gbọ́ wípé bàbá yẹn tún ti ń gbé àwọn ìgbésẹ̀ kan, mo gbọ́ ní o, wípé bí Ìbàdàn bó ṣe máa dá ní state. So lára ìdàgbàsókè kan nìyẹn. Àǹfààní tó máa ń wà nínú kí èèyàn mú olóṣèlú kó fi jẹ ọba nìyẹn. Nítorí pé tẹ́ bá mú olóṣèlú tó bá fi ń jẹ ọba ní ilẹ̀ Yorùbá yìí, ó máa mú ìdàgbàsókè bá ìlú. Àwọn aráàlú náà dẹ̀rẹ̀ wọ́n máa tún máa benefit látara ọba. Ṣùgbọ́n tí wọ́n kàn lọ mú àwọn èèyàn wá from nowhere, tẹ́kàn lọ mú wọn wá, tẹ́ sọ pé kinní kan, tẹ́kàn fi wọ́n sí tí wọ́n ń ṣe olóṣèlú, tẹ́kàn fi wọ́n sí orí àpèrè ọba, pátì ni wọ́n máa lọ káàkiri. Àwọn olóṣèlú gangan ló yẹ kí wọ́n máa fi máa jẹ ọba, so that àṣẹ máa lè wà lẹ́nu ọba. Gbogbo àwọn tí olóyè Sunday Igboho tí wọ́n lọ, èwo lórí ọ̀rọ̀ yẹn, èwo lórí tó lọ sọ́dọ̀ wọn, gbogbo àwọn ọba tó lọ sọ́dọ̀ wọn, èwo lórí ọ̀rọ̀ yẹn yanjú bí kò sọ bàbá Ládọjà lórí ọ̀rọ̀ yẹn yanjú. Agbára policy dẹ̀ ni bàbá yẹn fi lò, ni bàbá yẹn fi rí ọ̀rọ̀ yẹn yanjú. So ṣẹ́rí ẹ má jẹ́ ká tọ́ra wa, ìgbẹ́ bóyá à ń sọ pé kinní kan, ṣẹ́rí tó bá kàn lọ mú èèyàn kan wá, innocent person kan tó kàn lọ mú wá, tó wá fi jẹ oyè, tó fi wá jẹ oyè ọba nínú ìlú, ẹni yẹn òun ṣẹ̀ṣẹ̀ máa lọ́bì ni, kò ní mọ right person tó yẹ kóun súnmọ́, nítorí kò ní mọ ẹni tí kò ní mọ wrong person tó yẹ kóun sá fún, torí òun ó sì máa fẹ́ máa mọ àwọn èèyàn ni, wọ́n fẹ́ máa lọ́bì mọ́lẹ̀, wọ́n fẹ́ máa lọ́bì mọ́lẹ̀, fẹ́ máa lọ́bì mọ́lẹ̀. Nǹkan tí ò dẹ̀ da dẹ̀rẹ̀ á máa kunra ẹ̀ lọ́dà pé òun da fún àwọn ọba yẹn, nítorí ẹlòmíì tí ò da agbèrè ẹ̀ lọ bá ọba ẹni tó ṣẹ̀ fi jẹ èèyàn pé èèyàn gidi lòun, ohun tí ò da á fẹ́ máa kunra ẹ̀ lọ́dà pé òun da lọ́dọ̀ ọba, torí ọba yẹn dẹ̀ kò dẹ̀ nímọ̀ pé èèyàn bí ni á máa súnmọ́. Ṣé ọ̀rọ̀ sáà bẹ́ẹ̀ ẹni tó ti ṣe òṣèlú rí, tó ti ní òye, tó dẹ̀ ti mọ̀yàn, gbogbo kíní yẹn ó ti máa mọ in and out wípé tí kéèsì báyìí bá ṣẹlẹ̀,
tí ọmọ ìlú mi tó bá mú ẹ̀sùn kan wá bá mi pé òun wà nínú problem báyìí òun ti mẹ́ni tóun máa pè tó máa kójọ kúrò nínú àwọn nǹkan yẹn tó ti yẹ yín sìn ìdí nìyẹn tí mo fi gbogbo nǹkan yẹn ni mo rò opinion tèmi nìyẹn so ìwọ tó ń wo fídíò yìí sọ opinion ti tiẹ̀ ní comment section àbí tó bá ní page o lè jáde kó ìwọ náà mú opinion tiẹ̀ jáde ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í sọ̀rọ̀ ìjà kì í sọ̀rọ̀ èpè opinion tèmi òun lèmi mú wáyìí so ti yé yín sìn so inú mi á dùn tí wọ́n bá lè ṣiṣẹ́ lé lórí kó jẹ́ pé ẹgbẹgbẹ tó bá ti wà ní house of rep tó ti ṣe rí àbí senator ni àbí governor ni tó ti jẹ́ olóṣèlú tó lẹ́nu tó dẹ̀ mọ̀yàn òun la fẹ́ òun lèmi fẹ́ inú mi bá dùn tí wọ́n bá lè ṣiṣẹ́ lé lórí kí ó jẹ́ pé òun ló máa fi máa jẹ ọba kó ló máa fi máa jẹ ọba ìlú ẹ̀ kì í ṣe pé bóyá kó lọ mú èèyàn kan láti Ẹ̀gbá kó wá jọba Ìjẹ̀bú o nǹkan mi lọ mú èèyàn kan wá kó wá jọba láti Ẹ̀gbá kó wá jọba Ìjẹ̀bú kó lọ mú èèyàn kan wá láti Ọ̀yọ́ kó ní kó wá lọ jọba ní Ẹ̀gbá tó ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú yẹn olóṣèlú yẹn dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú ẹ̀ tó dẹ̀ lẹ́nu òun ní kó fi máa jọba kódà gan tí ẹni yẹn gan tí kò bá ti sí orú èèyàn bẹ́ẹ̀ yẹn nínú iṣẹ́ ìjọba nínú ipò òṣèlú tó yẹ pé bóyá ó sì wà nínú house lọ́wọ́ àbó sì wà lórí ipò gọ́fúnà lọ́wọ́ tí kò sì parí tẹnu ẹ̀ kódà tí ọba ìlú yẹn tí ọba ìlú ẹni yẹn tó bá wájà kí wọ́n ìfi adélé síbẹ̀ títí tí ẹni yẹn máa fi parí tẹnu ẹ̀ kó tó wá jẹ ọba bó ṣe yẹ kó máa ṣe nìyẹn ní àṣẹ máa fi wà lẹ́nu àwọn ọba wa kí nìyẹn dẹ̀rẹ́ ó dẹ̀ máa jẹ́ kí ìwúrí dẹ̀ ló tún máa jẹ́ fún ẹ̀yin oníṣẹ̀ṣe tó bá jẹ́ pé bóyá èèyàn bíi mẹ́rin ló jẹ́ olóṣèlú tó yẹ pé tí wọ́n ti ṣe òṣèlú rí tó dẹ̀ fẹ́ jẹ ọba tó yẹ pé àwọn mẹ́rin ló wá falẹ̀ àwọn mẹ́rin yẹn kí oníṣẹ̀ṣe kan wá dáfá fún wọn ẹni tí fàìbá wá kún lóníṣẹ̀ṣe lọ́ máa wá mú wípé òun la fẹ́ ní orí àpèrè ẹni tí ìwà ìbá dẹ̀ da tó jẹ́ pé ìgbà tí ó wà ní tó ń ṣe òṣèlú yẹn tí ìwà ẹ̀ da tó rí pé akitiyan ẹ̀ lórí ọ̀rọ̀ ìlú wọ́n lè mú náà kó tún fi jẹ kó fi jọba láì ṣe pé bóyá wọ́n ti ẹ̀ dáfá gan. so nǹkan yẹn ó máa da ìwúrí dẹ̀ ló máa jẹ́ fún àwọn oníṣẹ̀ṣe nítorí pé àwọn oníṣẹ̀ṣe àwọn nǹkan kan wà tá láàkì kí ni àwọn nǹkan tá láàkì ni pé aláàkì fèèyàn mímọ̀ sọ̀rọ̀ adẹ̀tún láàkì owó ẹ má jẹ́ ká tọ́ra wa aláàkì fèèyàn mímọ̀ sọ̀rọ̀ adẹ̀tún láàkì owó ṣẹ́ǹgbọ́n ń tá nílò òun náà ní agbára àwọn mùsùlùmí àwọn ò ní agbára àwọn náà mọ̀ pé àwọn ò ní agbára àwọn náà mọ̀ torí kùránì mi kò fẹ́ sọ̀rọ̀ lọ síbi kùránì ni àwọn mùsùlùmí náà mọ̀ pé àwọn ò lágbára ṣùgbọ́n mùsùlùmí wọ́n ní owó wọ́n dẹ̀ ní fèèyàn mímọ̀ sọ̀rọ̀ òun ló fi jẹ́ pé tí muslim kan tó bá dá nǹkan kan lẹ̀ tó bá dá wèrè kan lẹ̀ lọ́jọ́ tèmi tẹ bá gbé ọ̀rọ̀ lọ kóòtù mùsùlùmí náà lè máa tún bá ń bẹ̀ ọwọ́ màmá kan wọ́ ni so ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ bá lè mú àwọn olóṣèlú yìí fi ń jẹ ọba ẹ̀yin náà máa lẹ́nu àmọ̀ràn tèmi rí sọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí nìyẹn nǹkan tèmi rí sọ̀rọ̀ olóyè Sunday Igboho àti bàbá Ládọjà nìyẹn o congratulations to you olóyè Sunday Igboho ọlọ́run túbọ̀ máa fún yín ṣe fún àkókò yìí náà mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa president Bọ́lá Ahmed Tinubu ẹ kú ìfọmọ ènìyàn ṣe pẹ̀lú ògo Ọlọ́run 8 years yìí ó máa complete pẹ̀lú ògo Ọlọ́run àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀.